orílẹ̀-èdè Nàìjíríà di òkú lábẹ́ ìṣèjọba ààrẹ Muhammadu Buhari. Tinubu má wo àwòkọ́ṣe Buhari o. Right Reverend Dr. Babatunde Ogunbawo òun ló gba Tinubu nímọ̀ràn bẹ́ẹ̀. Olùṣọ́ àgùntàn àgbà ní ìjọ Anglican Right Reverend Dr. Babatunde Ogunbawo òun ló sọ báyìí wípé ìgbé ayé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìṣèjọba ààrẹ Muhammadu Buhari òun ló ti di òkú tí ọ̀pọ̀lọpọ̀ kò sì lè dá ẹnu ara wọn bọ́. Olùṣọ́ àgùntàn àgbà náà sọ báyìí wípé orílẹ̀-èdè Nàìjíríà ó kù díẹ̀ kó ṣubú lulẹ̀ lábẹ́ ìṣèjọba ààrẹ Muhammadu Buhari bí kò ṣe ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ. Olùṣọ́ àgùntàn ọ̀hún ó sọ ọ̀rọ̀ yìí nínú ìsìn ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù karùn-ún. Ó sọ ọ̀rọ̀ náà nínú ìjọ wọn tó wà ní Holy Trinity Anglican Church Ayépé ní ìlú Ìjẹ̀bú. Wọ́n sì pe àkòrí rẹ̀ ní gbé gbogbo ogun rẹ lé orí àgbélébù. Ó ní kó tó di wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dìbò fún ààrẹ Muhammadu Buhari lọ́dún 2015, ó ní wọ́n ní ìrètí àti àfojúsùn tó yẹ àti àfojúsùn púpọ̀ lọ́dọ̀ ààrẹ Buhari. Ó ní ṣùgbọ́n ààrẹ Muhammadu Buhari kùnà láti ṣe àmúṣẹ ìlérí tó ṣe fún wọn tó sì já gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kulẹ̀. Olùṣọ́ àgùntàn àgbà náà ó wá rọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí ìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wípé kó má ṣe wo àwòkọ́ṣe ààrẹ Buhari o, torí pé ààrẹ Buhari ó ṣèlérí kò múṣẹ. Ó lóun ó sòkè dilẹ̀ kò sì lè sọ pèpele di ibi tó ga. Olùṣọ́ àgùntàn àgbà ọ̀hún ó wá rọ Tinubu wípé kó sọ gbogbo àwọn ìpèníjà orílẹ̀-èdè Nàìjíríà di ẹ̀rín, kó sọ gbogbo àwọn ìlàkàkà orílẹ̀-èdè Nàìjíríà di ohun tí ó rọrùn. Ọ̀pọ̀ tí ò ríṣẹ́ ṣe kí wọ́n ó níṣẹ́ lọ́wọ́, gbogbo àwọn tí wọn ò nílé lórí kí wọ́n ó ní ilé lórí. Bẹ́ẹ̀ ni kó mú gbogbo ayé dẹrùn fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, torí wípé ìṣèjọba ààrẹ Muhammadu Buhari ó lérí ó léka ó sì sọ wípé òun ó ṣe gudugudu méje yàyà mẹ́fà, ṣùgbọ́n ààrẹ Buhari kò lè ṣe gudugudu débi yàyà mẹ́fà. Bíṣọ̀bù ìjọ àgbà ọ̀hún ó sọ báyìí wípé lọ́dún 2015 gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń pariwo ṣé bàbá ṣé Buhari, àṣé ìyà ni wọ́n jẹ mọ́pọ̀nmọ́pọ̀n ọmọ ète wọn pẹ̀lú ìṣèjọba ààrẹ Buhari. Ó ní lábẹ́ ìṣèjọba ààrẹ Muhammadu Buhari kò sí ètò ààbò, àwọn ènìyàn ò ríṣẹ́ ṣe, kò sí ìdájọ́ òdodo, ètò ọrọ̀ ajé wa ó dẹnu kọlẹ̀, bẹ́ẹ̀ ni kò sí iná ọba, kò sí iṣẹ́, kò sí ohun kan tí èèyàn lè rí tọ́ka sí. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn wọ́n ń di tálákà àti olòṣìṣì lójoojúmọ́, wọn ò dá ilé iṣẹ́ kalẹ̀, bẹ́ẹ̀ ohun gbogbo ó sì ń po lúkúrúmuṣu sí i. Olùṣọ́ àgùntàn àgbà ọ̀hún ó wá kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kú oríire gẹ́gẹ́ bí ààrẹ tí ìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn, wípé ìgbà rẹ̀ àti àsìkò rẹ̀ pé yóò tu gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí lára o lẹ́yìn ìgbà tó bá gba ìṣàkóso èkó ìjọba ní ọjọ́ 29 oṣù tí a wà yìí, ìyẹn oṣù karùn-ún ọdún 2023. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu má wo àwòkọ́ṣe ààrẹ Muhammadu Buhari o, torí wípé ààrẹ Buhari ti já àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kulẹ̀. Right Reverend Dr. Babatunde Ogunbawo òun ló sọ bẹ́ẹ̀.